lọ́wọ́ ẹni. Àdáni tí má gbàṣọ gbàgbó bébò òun ló ní gbogbo ọpẹ́. Torí Olúbùnmi la ṣe ń dúpẹ́ o, torí tèmi tọ́pẹ́ bébí la ṣe ń fògo fọlọ́run mímọ́. Torí òní ọjọ́ ìkẹrin oṣù kejìlá ọdún 2022 ìlópa 50 ọdún géré tí Olúbùnmi kọ́mọ omi ayé. Ọmọ kì í pẹ́ dàgbà rárá o, bébí Fẹ́mi Ọlọ́run Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ní nínú ayé mi. Bó ti ṣọpẹ́ ní tòní ẹnu ọpẹ́ rẹ̀ ò ní kan lórúkọ lọ́rùn ọba. Ìyá àmọ́ra ní ìkejì mọ́ ń gbọ́ bí mo ti ń wí o. Ìyá arábìnrin ìyá àbolúwa ti ìfẹ́ mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Àwọn àbúrò rẹ̀ lọ́rọ̀ mi wá bí. Olúbùkọ́lá títí lọ́pẹ́ mi mo nírètí àti ọpẹ́ yẹ mi. Àwọn ni wọ́n bẹ́ mi lọ́wẹ̀ wọ́n ní Àlàmọ̀kẹ́. Wọ́n ní ọmọ ìyádùn ún ní o kíkú má pọ̀ mọ́ ìyá wa. Wọ́n ní dákun wá bá wa kí ẹ̀gbọ́n àwa dáadáa. Wọ́n ní olóríire Àdùnún bá wáyé. Àdùnún rí mọ́ni Àdùnún bá rò òde ni. Wó kì í ọ́ bí ológun ẹrú o Olúbùnmi. Tèmítọ́pẹ́ wó kì í ọ́ bí oníwọ̀n fa ọgbọ̀n. Má kì í ọ́ bí ológun kẹ́kẹ́. Ọlọ́jọ́ ìbí òní má kì í ọ́ bí ọlọ́gbọ̀n. Àbàjá torí ìgbìmọ̀lé bàbá tó bí ọlọ́mọ ni. Àbọ̀ ọmọ pé ìlú Péjú Èkìtì níṣẹ́lẹ̀ bàbá rẹ̀. Mo forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ Ògún léwòrò bébé ni wọ́n pòkélé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ aláyẹ̀rẹ̀ ọ̀pẹ̀lẹ̀kẹ́. Ayẹ̀rẹ̀ṣẹ̀ inú ọmọ dúró ó fòkè àyàgbọ́fà. Ayẹ̀rẹ̀ṣẹ̀ inú ọmọ dúró ó mú kékeré ọ̀rá gúnrin. Ọmọ ẹlẹ́ṣin méjì takọtabo. Ẹṣin òkè ìwọ́ yọ́yọ́ tódò iṣan pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọmọ olóṣì àfẹ̀yìntì joyè. Ọmọ olóṣè kọ́ pẹrẹluta. Olúbùnmi mọ̀ ń gbọ́ bí mo ti ń kókè láwọn bàbá rẹ̀. Ọmọ àtètèṣù ìkàrà kan mi ṣọdún ìpẹ́sà. Ọmọ alábìídán òkìkí. Àbìdán kan ọmọ kọ́ òun dà yá ikán lókè òrò. Ògolo láàmẹ̀ ìjẹ́ bébé nílé àwọn bàbá rẹ̀ ni. Ẹ̀ṣọ́ ọ̀run ta ègiri òkè. Ẹ̀ṣọ́ ọ̀run ta ègiri òkè. Ọmọ ẹ̀ṣọ́ ọ̀run ta mẹ́rù wẹsẹ̀. Ọmọ ègiri òkè arógùn ṣe bí ẹ̀gà. Ọmọ olókè nílákè igi mọ́tò láyà bébí ni wọ́n pòkílé bàbá tó bí ọlọ́mọ. Mo tún ṣe kọ́mọ́kọ́mọ́. Mo tún kọjá lọ sílé ìyá rẹ̀. Torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé mi. A kì í nílé bàbá káwọn mọ nílé ìyá rárá. Ayédè Èkìtì níṣẹ́lẹ̀ ọlọ́kọ̀ tó wà ó wáyé. Àbọ̀ ọmọ pé nílé ìyá rẹ̀ wọ́n máa pé ẹ̀yìn lọ́mọ elékùúlẹ̀lẹ̀ òkè Uyàn. Èkúdì ìrororo bọ́gún. Ọmọ ẹlẹ́sìn amúkòkò joyè ni wọ́n pò kí ilé ìyá rẹ̀. Èsì odò ọjà kóró ní mẹ́lọ́ra. Ẹrú bá ìjọ lùdì èsì òkè Uyàn. Àjèjì bá ìjọ lùdì Ùtúrí. Àbọ̀ ọmọ gbọ́mọ̀sẹ̀lẹ̀ ọjà àjẹ́ ni wọ́n pò kí ilé ìyá tó bí ọlọ́mọ. Ọmọ àtà olú odò ìrìwọ̀wọ̀wọ̀ lọ́rùn. Ọmọ wa o, ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ ọ̀ṣọ́kọ Èkìtì ṣọkọ àkókò. Bébí ni wọ́n pè yín láyédè tí ṣèlú ìyá rẹ̀. Ọmọ aláàgọ́ àjílù gbìrì ní ṣọ́ọ̀ṣì. Ọmọ apàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbà kan. Ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ. Ọmọ akáṣọ sọ̀rùn nígbà gbọ́rẹ́ ni. Mo gbọ́ bí mo ti ń wí o. Ìyá àmọ́rẹ́ mi kejì. Ìyá arábìnrin. Ìyá àbolúwa ti ìfẹ́ mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Mo tún tẹ̀kọ́ létí. Mo mírèlé ọkọ rẹ̀. Ògèrè ní ìpínlẹ̀ Ògùn níṣẹ́lẹ̀ olówó orí rẹ̀. Ọmọ Rẹ́mọ 23. Ọmọ Ògèrè nílé onípa àkàlà agbẹnimádẹ́yìn. Ọmọ afogun ọ̀tá pọ̀ ọ̀tá. Ó fogun ọ̀tá pọ̀ ọ̀tá tán ó forí ọ̀tá dógìrì. Ọmọ Yemọ̀gùn ẹlẹ́bìrì pò jíjí. Tòkè éjì iná tìsàlẹ̀ òpin rárá. Ọmọ arógbà ẹ̀dẹ̀wọ́ mi. Ẹni
yọ̀wọ̀yọ̀wọ̀ bébí ni wọ́n pò kílé ọkọ rẹ̀ ó ti ṣọdún èyí ó ní jáṣe mọ́ lórúkọ lọ́rùn wọn bá àbọ̀ ọmọ pé ọdún kì í jọ ká mọ́ ṣe rọ́mọ́bì lórí àtẹ olúbùnmi mọ́ gbọ́ o òjò tẹ̀rù ilé alákàn kì í gbóná ilé ọkọ rẹ̀ ò mọ̀ ní gbóná mọ́ láṣẹ dání ìhù ayé torí dídùn dídùn ìlà abalẹ̀ olóyin ìkorò oníwọ̀nú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ lọ́rùn ọba kádàní wáyé ó bùkún fún ọ ní gbogbo ọ̀nà níwòyí àpọ́dún kọ́nà ọpẹ́ rẹ̀ ó pọ̀ sí i àwọn àbúrò rẹ̀ olúbùkọ́lá títí lọ́pẹ́ mi mo nírètí àti ọpẹ́ yẹ mi wọ́n ní kó dàgbàdògbò kó tẹ̀lé yí pẹ́ lórúkọ lọ́rùn ọba òkè òkè